Àlàáfẹ́ lọ́kẹ́ iye rẹ̀ ọmọ ọlọ́jà méjì tó máa ń dán lóòjọ́. Bẹ́ẹ̀ bá tó kò ní tàbí tó bá tó ti fèsì àjẹyè. Ọmọbìnrin Àkúrẹ́ ń gbọdọ̀ kó oṣù yìí ló pẹ́ fún. Àwọn alájọ sọ́jà náà ṣe. Àwọn alájọ sọ́jà náà fún ọmọ 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 ẹ̀wọ̀n. Ẹ máa pẹ́ kó máa ṣàkúrẹ́ ògo. Àkúrẹ́ òye. Àkúrẹ́ òye mẹ́kun. Àkúrẹ́ òye mẹ́kun. Àkúrẹ́ òye mẹ́kun. Ẹ̀mọ̀ pé tí ń bá ń bọ̀ lọ́jọ́ ìlú kẹsàn-án. Sọdún èyí náà wàá sọ pé lókè pẹ̀. Wàá gbóbi olúgbogbo tí kò máa ṣe ọ́. Wàá gbóbi olúgbogbo tí kò. Ayé òní fún ọtí lágbára ìjọba ọ̀la. Tó o bá ṣe ìlú lábọ̀ ọdún. Ẹni pàrọwà lóbìnrin ni ẹ. Adúmáradé. Èyí fún òwe èyí mẹ́rin fún. Ara wa ṣe wà ní ọjọ́ tẹ́bí bá ń pọ̀ lọ onírìnà gbogbo ọmọ olókè ní sàtìmọ́mọ́ ló lówó lọ́wọ́ ìbẹ̀jú ṣe láàrín wọn pọ̀ gbogbo olókè ní sàtìmọ́mọ́ ló ní lárí gbogbo Àkúrẹ́ tí mo mọ̀ ló jẹ́ èèyàn pàtàkì àti bá a dúpẹ́ bọ́ lọ́wọ́ ọba lọ́dún orógbó àgbo lọ́dún òbí àgbórí àjẹ òṣèlú ìṣòwò lágbára ọlọ́run ọba oníjẹgún kẹ̀yìn ẹran oníwà kíkà kẹ̀yìn aṣọ. Ìyá ló gbé wá débi, wọ́n ní àwa kìíní, Mọ́ládéjọ kẹta rí hùn, wọ́n lọ́mọ dáadáa ni, Mọ́ládéjọ kẹta rí hùn, wọ́n lọ́mọ gidi.